mi dẹ̀ like Al-Quran yẹn wọ́n pè mí dẹ̀ like Islam yẹn wọ́n ṣe wọ́n bá wọn ṣe o but wọ́n like wọ́n á máa pè wọ́n ní followers là á pè wọ́n fún religion Islam wọ́n bá follow Islam bàbá yìí nísìnyí inú followers wa ni iná ni bàbá yìí wà followers ẹlẹ́ má jọ gbé nú ilé àmọ́ wọn máa wù ẹ́ pẹ̀lú gbogbo tó ń ṣe ó dẹ̀ máa kí ẹ pé thank you inú ẹ̀ dẹ̀ máa dùn sí nǹkan tó ń ṣe kọ́dà ní pè ní viewers lẹni tí ń wò wá sínú orí odò followers lẹni tí ń wò wá tó fẹ́ máa rí wa òun ni followers but viewers ó lè máa wù ọ́ kọ́ máa fẹ́ràn rẹ̀ jẹ́ nígbà àwọn tó wá jẹ́ followers yẹn irú ẹ̀san tá a sanrú wọn Ọlọ́run nítorí wípé wọ́n láìkì Al-Qur'ani wọ́n láìkì ànábì wọ́n láìkì Islam wọ́n sì sọ̀rọ̀ tó dáa ipa Islam àtànábì ẹnu ìwà rẹ̀ tó wù sí ànábì tó sì wù sí Islam lásán Ọlọ́run ní mo san wọ́n lẹ́san àlìjẹ́nnà. Bàbá tó jòkó yìí inú ọmọ àlìjẹ́nnà lọ́lọ́run ó fi sí wọ́n bá bí ọ̀dá wọ́n bí yàrá yà rẹ̀ dáa olóòkéwú kan pé bàbá yìí ò ní wà àlìjẹ́nnà wọ́n bá bí ọ̀dá sọ jáde kó kéwú kan kọ́ ọ̀bá ní ojú ọ̀rẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ bàbá tọ́ ọba tó bẹ̀ jáde sọ pípọ̀ kan wípé bàbá yìí kọ́ jẹ́ kìrìsìtẹ́nì ìsìn ń ṣe rere kò ní wà àlìjẹ́nnà tọ́ bá tó bẹ̀ sọ. Àdìsí tí mo kà ń dùn ní ìyẹn òkú bọ̀ àdìsí tí mo kà ń bàdàn ọ̀rọ̀ tí àdìsí náà àdìsí tí mo kà ń bàdàn ní òkú bọ̀ olùdọ́jọ́ pọ̀ wọ́n náà padà tó mọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n padà wọ́n náà ìgbà ọjà sí pálùkù rà lọ́sọ̀ yìí jannati yẹn alìjánà tí kìrìsìtẹ́nì yẹn wọ̀ tọ́lọ̀ lóhun wọ́n san wọ́n lẹ́sàn rẹ̀ ọlọ́run ní kèsì ordinary alìjánà tẹ́kì ní ń bá tààlà àdá ó tún ní swimming pool wọ́n á jẹ́ pé yọ́kẹ́ wọ́ for meantime kọ́ yóò máa bẹ́ẹ̀ lọ gbére ni nìka jásá olèmọ̀ọ́sìn ọlọ́run ní alìjánà yẹn jásá olèmọ̀ọ́sìn ẹ̀sánì ni mo fi fún lálìjánà kìí ṣe ìbádà ẹ̀sìn kọ́ ni mo fi fún lálìjánà ìwà ni mo fi fún lálìjánà not by religion but by moral ìwà tẹ́rí ìbádà ẹ̀sìn tá ń jọ́sìn kìrìsìtẹ́nì ń jọ́sìn rẹ̀ mùsùlùmí ń jọ́sìn rẹ̀ ọ̀tọ̀nù ọwá kú ìwà tí ìwà bá pa wá pọ̀ ọ̀gbọ́ tí ìwà bá pààyàn pọ̀ tí ìwà ń sì ṣe dédé ara wọn tó sì dùn mọ́ Ọlọ́run dáadáa Ọlọ́run lè má wojú ẹ̀sìn tí ó fi fìyàn sálẹ̀ Jánnà èmi mọ́ sọ bẹ́ẹ̀ Al-Qur'ani ló sì sọ ẹsẹ̀ mi wí pẹ̀lú ìfẹ́ ló ara mi Ọlọ́run ní kó gbogbo wọn jọ ni èyí tẹ́ bá rí pé ìwà rẹ̀ ṣe dédé tí mo fẹ́ kí láǹfààní mùsùlùmí tó jẹ́ tó ń pààyàn ẹlòmí èsì ṣe mùsùlùmí èsì ń gbàyàn là kí láǹfààní mùsùlùmí tí wọ́n jẹ́ tó dèèyàn mọ́lẹ̀ ẹlòmí èsì ṣe mùsùlùmí sì ń túyàn lẹ̀ ó lọ sí wá mùsùlùmí ó dèèyàn mọ́lẹ̀ ẹni tí èsì ẹlẹ́sìn rẹ̀ sì tú ìwọ jáyàn ló lè ó ń tọ̀hún sunkún ẹni tí èsì ẹlẹ́sìn rẹ̀ sì rẹ̀ ń tọ̀hún lẹ́kún ìwọ ń dé oyún mọ́yàn nú ẹni tí èsì ẹlẹ́sìn rẹ̀ sì ń tú padà ọmọ iye mùsùlùmí tó ti hàn lẹ́mù àtọ́ ẹgbẹ́ kírísítẹ́nì lọ́gbà lẹ̀ wọ́n yẹ mùsùlùmí tó ọba ayé rẹ̀ jẹ́ deliverance tí wọn ló túlẹ̀ kí wọ́n ní fáàrí rẹ̀ tó ọmọ wípé àwa la wà lójú ọ̀nà tá ń sọ fún ọ pé wọ́n lọ wà lójú ọ̀nà ìrun tó ń kí àwẹ̀ tó ń gbà ájì tó lọ tó ń fi ń ṣe fáàrí wípé àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀yin tẹ́ ẹ̀dẹ́ ṣe mùsùlùmí ẹ̀mí ẹ̀ẹ́dẹ̀ sí lójú ọ̀nà ẹ̀ẹ́dẹ̀ wọnú ẹ̀sìláàmù wa kẹ́ ẹ lè gbádùn kẹ́ ẹ lè ṣe gbá ìwọ tó já sí wípé bó o ti déwájú Ọlọ́run tó ṣe làbẹ́yíká Allahumma làbẹ́yíká Ọlọ́run sọ fẹ́yìn màláíkà pé ẹgbẹ́ alẹ́nu lálàbẹ́yíká wà láṣà àríyá ẹni ọwọ́ àwọn ájì tọ́wọ́ èèfẹ́ rí ẹgbẹ́ alẹ́nu èèfẹ́ rí ẹ má jẹ́ orí sí ájì ṣe ó ṣe tàwa fún àkọ́kọ́ tán ó yàgbẹ́ fáá wọ́n ti parí sí ájì ni tó ṣe ń fọ́n mú pé mùsùlùmí ni ọ torí pé mi tó ti rówó ájì ọmọ ẹnìkan lọ́pàá lẹ́kún tó fi rówó tẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ lọ́tọ̀ ìwà ń bẹ lọ́tọ̀ a gbọ́dọ̀ má sin Ọlọ́run ní òun lẹ̀sìn àmọ́ ìwà wa lá ní nǹkan wá fúnra wa
ètò bá wù ọ́ ló fi ṣe ìwà ló níwà ọlọ́run lọ́lẹ́sìn ìwà ló níwà ọlọ́run lọ́lẹ́sìn ìwà ló níwà bọ́ ọba sí lọ́hùn bó sí lọ́hùn ó kù wá tiẹ̀ àmọ́ ìwà bó wúre ó kù wá tiwọ́ nìkan fúnra rẹ̀. tó bá sí lọ́hùn bọ́ sí lọ́hùn ọ́ pàdé pẹ̀lú ọlọ́run ó ti yàtọ̀ sí lọ́tọ̀ àmọ́ tó bá wù wá lé ó kù ọ́ kẹ́yìn rẹ̀. ẹ jẹ́ àpapọ̀ níbi ìwà ẹ jẹ́ àpapọ̀.